wọ́n ti ṣe a ti sọ nípa ọ̀rọ̀ wọ́n tún ṣe primary a ti sọ nípa Ọ̀ṣínbàjò ń gbà yẹn pé kó má tẹ̀lé ìran Adébóyè torí fún un pé tó bá gbé màlúù sílẹ̀ pé màlúù á wọlé pé kò ní wọlé a rẹ̀ kìlọ̀ fún Bákàrí náà kó má yẹ̀yẹ́ ara ẹ̀ olóhùn 16 president of Nigeria. gbọ́dọ̀ ṣe tún fèlì náà àwọn kan ní kò sí nǹkan tó lọ́hùn lè ṣe àwọn ọmọ ìjọ ẹ̀ bóyá wẹ́ o àti ìlè sọ o bóyá fẹ́ kó fún wọn kán kúpù Buhari kán gbàjọba lọ́wọ́ ẹ̀ kán gbé síbẹ̀ ó láti ìmọ̀ á sì bèrè lọ́wọ́ lọ́hùn torí ó ti sọ pé òun náà lòun máa ṣe 16 kìíní a ti ṣàlàyé fún wọn a rẹ̀ sọ pé Tinubu pé kò lè jẹ president a ti sọ lọ́jọ́ yẹn pé ní gbogbo àwọn kandidate yẹn pé kò sẹ́ni tó lè kojú Tinubu pé ṣùgbọ́n Ọlọ́run fa orú president lórí ni a ti sọ sílẹ̀ àwọn wọlé superman ló ṣe gbogbo Tinubu lè jẹ president Atiku lè jẹ president new party ni president máa wà Nàìjíríà ò ní dìbò fún wọn dùgbẹ̀dùgbẹ̀ máa jábọ́ kó tó dìgbà yẹn tí wọ́n máa fi mọ̀ pé APC wọ́n ní gómìnà o wọ́n ní ti president yẹn ẹ̀dá kúrò bẹ̀ Tinubu mo dẹ̀ ti sọ fún lọ́jọ́ yẹn pé north ká má expect president ń bẹ̀ Igbo tó bá sọ fún yín ká má expect president ń bẹ̀ pé south west láti máa ní olórí south west yẹn kì í ṣe Tinubu o south west láti máa reach tó bá ṣe é ṣe tó bá fẹ́ bọ́ sí tẹ́lẹ̀ mo ti sọ fún lọ́jọ́ yẹn pé south west yẹn ni ló kàn so tẹ́ bá fọkàn pé sí Tinubu kì í ṣe òun tí Tinubu bá da president Nàìjíríà mi ní í ṣe wòlíì mọ́ gẹ́gẹ́ mo ṣe sọ tàtíkù ńgbà yẹn pé tó bá defeat Buhari pé Buhari á dìbẹ̀ bá more than 2 million votes pé màá fi ṣe wòlíì sílẹ̀ tó bá da president Nàìjíríà mi tèmi policy man lèmi o màá padà sáàgbẹ̀ mi màá máa lọ ṣàgbẹ̀ màá dẹ̀ ní kí wọ́n fọ ifá bàbá mi fún mi ifá náà ń dá ilé wa màá máa da àdúrà wa gbà. so bàbá ṣé ẹni tẹ́ wá sọ yẹn náà tẹ́ ni ó máa jà rẹ tó jẹ́ pé ọmọ Yorùbá yẹn ni ṣé ẹ ṣe tán láti dárúkọ ẹ̀ fún wa àbí. ní mo sọ̀rọ̀ kan fún yín lọ́jọ́ yẹn pé gbogbo òjíṣẹ́ náà tó bá sọ pé Ọlọ́run ti fi president hàn wọ́n ló ń pa Ọlọ́run ti confirm ẹ̀ bọ́ Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé báyìí ni tó bá ti confirm ẹ̀ tó bá gbé handover lé lọ́wọ́ lé ẹ̀mí la lè máa sọ fún yín o lásán kẹ́ ẹ ní sùúrù da July pé July la máa tú àwọn kankan sílẹ̀ bẹ́ẹ̀ ni a ti sọ tẹ́lẹ̀ pé òun lọ́lọ́run bá wa sọ̀rọ̀ pé ẹ gbọ́ pápápá gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ bọ̀ bó ṣe ń lọ lẹ́sẹ̀lẹ́sẹ̀ yìí òun là ń mú bẹ́ẹ̀ yẹn lọ. àwọn kan wà tó ń jẹ́ táwọn náà jẹ́ àrínà wọ́n ń sọ pé ogun máa ṣẹlẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ Nàìjíríà máa fọ́ kí lọ́nà fi yẹn sà. Nàìjíríà kò ṣẹlẹ̀. ká fọkàn balẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ẹlẹ́mùkùnkùn tí wọ́n dorílẹ̀-èdè mú wọ́n máa mọ̀ ẹ̀jẹ̀ wọ́n mọ̀ ẹ̀jẹ̀ ńlẹ̀ Ìgbò wọ́n múlẹ̀ Haúsá ìbá díẹ̀ nílẹ̀ Yorùbá kò lè pọ̀ rẹpẹtẹ tó mo ti sọ fún ìgbà yẹn pé August mo ti gbé jáde pé gbogbo àwọn àjàgbá yẹn wọ́n ti kúrò ní South Africa tó ń da Nàìjíríà rú pé ìlú Ọ̀wọ̀ náà máa states náà máa tẹ́ bọ́tì wọn so bó ṣe rí nìyẹn. ẹni lu ọwọ ẹ dárúkọ wọn sìn ayé pé. August mo ti sọ mo gbé jáde pé August láti ya ó wà ní ẹlẹ́wọ́ YouTube mi. ayé pé ìkọlù tó ṣẹlẹ̀ ń sìn àwọn àjẹ́ ló mú jẹ ní àdúrà. tí ọ̀rọ̀ ọ̀wọ̀ ọ̀tọ̀ ni kọ́ṣọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ máa àdẹ́sì ilé yẹn máa dẹ̀ wọ aṣọ òkè mi nígbà tí wọ́n fẹ́ àdẹ́sì tọ̀wọ̀ kékeré ni ọ̀tọ̀ nìyẹn tí eléyìí ní ká máa bá lọ tẹ question tẹ bá ní ìdìbò. nígbà tí wàá sọ pé pátì mi ló máa jáde ṣé Ọlọ́run ti forúkọ pátì náà yìí. new party ni ṣe rí Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ yin èèyàn Ro Bákàrè tó ń pariwo ẹ̀ pé Ọlọ́run sọ pé òun fẹ́ yàn ẹni tí Ọlọ́run bá yàn kò ní pariwo síta nígbà tí Ọlọ́run yan Dáfídì tí tó fi wà lẹ́dọ̀ Sọ́ọ̀lù mọ̀ pé yàn lọ́ba o ìgbà tó lọ ja ogun táwọn obìnrin kan ṣe sọ Dáfídì ló pa gbẹgbẹ̀rú Dáfídì gba gbẹgbẹ̀rú tiẹ̀ ló fura pé dájúdájú ọmọ ìyá jọba ẹni tí Ọlọ́run bá yàn kì í gbéraga ẹni tí Ọlọ́run bá lò kì í gbéraga ó máa ń tẹríba ni kì í lérí mo ṣe ní nìyẹn. bàbá wa a rí pé oríṣiríṣi àwọn ìkọlọ náà máa fi wọ̀nyí bákan náà a rí àwọn wòlíì mìíràn tẹ́ pé Ọlọ́run máa ń fi kan wọ̀n wọ́n so bẹ̀rẹ̀ bí pé Ọlọ́run kan náà ni ẹjọ́ ń ké pé náà tí ó dájú pé kò tí èyí bá rí tó bá fi wọ̀nyí yàtọ̀ sí nǹkan tẹ́lẹ̀ tẹ́ pé kò wà dénà dé kò ní jọra wọn. Ọlọ́run pọ̀ lóríṣiríṣi
mo ti sọ fún yín pé òjíṣẹ́ ọlọ́run mẹ́ta ló wà ọlọ́run pè mí ó wù mí ṣe ọlọ́run pọ̀ lóríṣiríṣi àbí òjíṣẹ́ ní sùúrù ọlọ́run pè mí ó wù mí ṣe mo fẹ́ máa fi jẹun ẹni tí ọlọ́run bá pè ló rán ọlọ́run directly o ìmí ìparọ́ ni ọlọ́run lè bá ẹ sọ̀rọ̀ àjẹ́ lè bá ẹ sọ̀rọ̀ lójú àlàkẹ́ àyà ọmọ gbóhùn ọlọ́run èmèrè lè bá ẹ sọ̀rọ̀ àwọn gbóhùn ọlọ́run ohun ọlọ́run wo mo ti sọ fún yín ohun ọlọ́run tí ohun ọlọ́run tó ń lò ẹ́ èṣù náà ní ọmọ tí ẹ ọlọ́run ló dẹ̀ dá àwọn ọmọ tí ẹ dẹ̀ ń gbóhùn ẹ tó ti èsì ọlọ́run òtítọ́ yàtọ̀ ọlọ́run gidi wá yàtọ̀ ṣùgbọ́n ṣe rí nìyẹn ẹlòmíì wẹjú ni ẹlòmíì gíláàsì bàbá ẹ̀ tó fi ń woṣẹ́ láyé ló gbé aṣọ àdúrà wọ̀ ló fi ń wo gbogbo so ẹlòmíì wà lọ dáfá ni àwọn kan dáfá fún òun ló máa fi ràn fún nàìjíríà mo ti sọ̀rọ̀ kan fún yín pé ní 1992 kan tó wá pè mí pé kí àwọn olówó tó wá pè mí kí wá jagun nígbà táwọn àjẹ́ sọ pé àwọn máa mú 50 million nàìjíríà tí mo fi bá wọn jagun wọ́n ti lọ wádìí wọ́n tó pè mí most of òjíṣẹ́ lọ́run tó para ẹ̀ ní òjíṣẹ́ lọ́run nàìjíríà ẹlòmíì ìyàwó ẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ like bákàdé ìyá ẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ ìyá ẹ̀ ti lọ ẹ̀tẹ́ máa bẹ̀ sí máa bá ní àwọn bẹ́ẹ̀ mi fẹ́ máa kà wọ́n gbogbo ẹ̀ náà di tẹ́ẹ̀tì kan tó dẹ́dọ̀ mi so bó ṣe ní ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ àtàwọn àfáà náà àti gbogbo ẹ̀ náà di tẹ́ẹ̀tì àtọ́jọ́ tó ń sọ pé wọn náà ń gbàdúrà fún nàìjíríà mùsùlùmí lòun gbàdúrà àwọn kan láwọn ń dáfá àwọn ń ṣètò fún nàìjíríà kí ni changes gbèwé ètùtù náà ṣe ní ẹ̀mí sọ̀sọ̀nù lọ́wọ́ yìí kì í ṣe nàìjíríà náà ni tẹ́kọ̀ yẹ kó tètú wọn gbà àdúrà tó ń gbà tẹ́kọ̀ yẹ kó dáhùn so bó ṣe rí nìyẹn àwa dẹ̀ ti sọ fún wọn tẹ́lẹ̀ pé títí buhari máa fi parí ìjọba ẹ̀ pé bó ṣe máa rí nìyẹn pé kò sí changes a ti sọ fún yín pé àwọn àjẹ èso ewé mókè ewé yẹn ni kò jà gbogbo àdúrà tó bá ń gbà báyà máa fẹ́ dànù. bàbá wa ẹ sọ fún wa nínú ìrántẹ rí last time pé Tinubu pé kó máa tọ́jú ara ẹ̀ kó lè má di. kì í ṣe kó máa tọ́jú ara ẹ̀ mo náà fi fìlà ikú dé lórí fìlà yín wá mo ní fìlà ikú nǹkan tí mo ní sọ nìyẹn mo náà fi fìlà ikú dé lórí bó ṣe rí nìyẹn kò kúrò lórí ẹ̀. ṣùgbọ́n àdúrà lè yí padà àdúrà lè yí fìlà kún yẹn padà ìfìlà yẹn náà. fìlà kún yẹn mo ní àdúrà tó bá gbàdúrà dáadáa àdúrà lè yí padà. àwọn Tinubu ò mọ àdúrà ò lè yí padà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà lè ní pàápàá àwọn àtàjẹ́ yorùbá ni wọ́n fojú ìkà aláìmoore àfibisú olórí wo ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò. mo ti sọ fún yín ẹni ọmọ tán bá bí ní March bẹ́ẹ̀ l'Awólọ́wọ̀ March náà bí gbogbo àwọn tán bá ṣe oore fún pátápátá ló máa takò wọn. Awólọ́wọ̀ gégùn fún ọmọbìnrin owó ni ló kọjú sí Awólọ́wọ̀ gégùn fún ọmọbìnrin owó pé wọ́n máa pé kò ní kú o wọn ò ní gbórúkọ ẹ̀ mọ́ títí ó máa fi kú àdàbò kù níbẹ̀ lórí. Awólọ́wọ̀ gégùn nígbà tó fún wa sí ó gégùn fún Jákàndé ní pé bí tó ní ìdè ibẹ̀ ló máa tẹ́ dé bẹ́ẹ̀ lọ ọmọ March ni mo ti sọ fún yín bọ́n ṣe ń ṣe sun àwọn tó bá ràn lọ́wọ́ ni àwọn Fáyẹmí gbogbo wọ̀nyí ló ràn lọ́wọ́ náà takò mo dẹ̀ sọ fún yín lọ́jọ́ yẹn náà pé Yorùbá ìbò tó fẹ́ dì í tí náà ti bá step down fún Ìgbò pé Ìgbò ló máa mú presidential candidate tó bá step down pé náà ti ló ní tí Yorùbá bá step down fúnra wọn mo ní náà ti ló máa gbà ẹni pé wọ́n step down fúnra wọn ẹni pé Yorùbá ló gbà òun mo fi ń sọ fún yín lẹ́ẹ̀kan tó jíjẹ́ Ọlọ́run tán popular tán ní Sàràkí o ìyẹn mú 70 bàwá tán ní fẹ́ jẹ ìyẹn mú 14 ìmùkan mú 7 ọ́tọ̀mù gan ò jáde Tambuwa tán ní adé president Nàìjíríà wà lórí ẹ̀ ìyẹn sún sẹ́yìn òun mo sì sọ fún wọn pé kó má máa mú èyí jẹ eléyìí jẹ ìran yẹn ní Sàràkí fi ń jàdú president tó ń tàn látọjọ́ yìí olóhùn rí Sàràkí ńgbà yẹn àtàtìkù Sàràkí tó ń rí òun control state ẹ̀ ńgbà tó rí ní lùsì state ẹ̀ ní PDP ò control state mọ́ ẹni tán ládé wà lórí ẹ̀ so bó ṣe rí nìyẹn so mo sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ àwọn gbàrán gbọ́mọ̀ olùgbà tó bá ṣe lórí gbogbo nǹkan táwọn yẹn sọ àwọn kan dẹ̀ wà ní àwọn journalist yẹn wà lọ́wọ́ yín tó yẹ pé
wọ́n ṣe promo kan fún ẹ lówó kan fún ẹ ní mọ́tò lẹ́fí ń pàṣẹ àwọn lẹ́fí ń promote wọn àwa ò fúnyàn ní mọ́tò àwa ọ̀dẹ̀ ṣe promo kankan torí ọlọ́run ló rán wa àrówó kan kó àgbẹ̀ la wa so òun lẹ́fí ń gbé ìran wọn jáde eléyìí tó wọ́n sọ wọn gbé jáde tó bá dọ̀la wàá gba mọ́tò wàá gba ráìsì wàá gba kinní kan àdúrà wàá gbà. lórí ọ̀rọ̀ àgbẹ̀tẹ̀ sọ ẹni pé tí Aṣíwájú Bọ́lá Tinubu tó bá di ààrẹ Nàìjíríà lébo ta ló jẹ́ àtiwájú. ẹ ṣetán láti padà sí. ọmọ tó bá dẹ Nàìjíríà mi ní ṣiṣẹ́ olúwa máa ṣiṣẹ́ àgbẹ̀ máa dẹ̀ ní kó fọ́fọ́ bàbá mi fún mi. Ifá. bẹ́ẹ̀ ni fálẹ̀ orúkọ mi màmá dá Ifá là ń dá lé wa lọ́bìnrin lọ́wọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá tí Ifá bá dàrú wọ́n máa ń gbé wá bá àwọn babaláwo àkọ̀rẹ́ tẹ̀ fún wọn. nígbà tí ọ̀rọ̀ lu ọ̀wọ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wòlíì ṣé Olódùmarè ò kàn sí ṣáájú. màá sọ̀rọ̀ nípa tọ̀wọ̀ àìbọ̀wọ̀ fún àgbà ni wọ́n ló ń fà àná change culture ló fà so bó ṣe èyí ọ̀tọ̀ ni tàbá ṣe yẹn a máa ṣe yẹn lọ́tọ̀ màá change màá sọ̀rọ̀ nípa ọ̀wọ̀ lọ́tọ̀. so ní báyìí àrí Àtíkù Adébọ́lá Tinubu kò sáàtì mo ti àti pa bí kò sẹ́ni. Àríkọ́lá Abíọ́lá Àríṣòwò. pé gbogbo wọn yẹn mo ti sọ fún ní ti kínní ní ti Ọ̀ṣínbàjò pé owó tó jí làwọn sáfẹ́ gba díẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó kú òun bẹ́ẹ̀ pé mo ti sọ fún yín ọjọ́ yẹn pé báwo tó jí ń bẹ̀ tó rí jí ń bẹ̀ òun náà rí ń gbà lọ́wọ́ tí a sọ pé òun náwó wọ́n ti gba àwọn tó máa jagbà ní mo ti sọ fún kó bá tẹ̀lé Adébóyè ò ṣe wòlíì pásítọ̀ ni tẹ̀bá Adébóyè lórí ìran fọ́wọ́ nígbà tí mo sọ fún àwọn ọ̀wọ̀ pé kó má yan ọba mo sọ fún bàbá wọn ẹ fi stúdìí sílẹ̀ fún ọdún 5 wọ́n dẹ̀ lọ bá Adébóyè àti TB Joshua wọ́n ní tó bá yan ọmọ ẹ̀jọ́ ẹ̀ létí ọba Olóògbé Fọlágbadé gbọ́ wàá dá ńlá nígbà tó ń yàn lọ́wọ́ dàrú gbogbo iléeṣẹ́ tó ń wà ń bẹ̀ kò sí ń bẹ̀ mọ́ wọ́n para for 4 years ọba yẹn gan sá lọ kó tó ṣe padà wá so bó ṣe ní ẹgbà làwọn pépà gbé jáde pm pé Adébóyè àti TB Joshua ló dọ̀wọ̀ rú so they are not a prophet mo sọ kìtìbí àtòkù pé kì í ti prophet ó ní kàtígórì ẹ̀ pé ọmọdé ló jẹ́ fún wa ní prophet ó tó kú ni ó dà